Mo kí gbogbo ojú tó ń wò mí lónìí o. Èmi náà ni ọmọ yín Tolúlàṣẹ Ògúntósìn. Ọ̀rọ̀ méjì náà ni mo fẹ́ wá bá wa sọ. Ọ̀rọ̀ òṣèlú tó ń bọ̀ níwájú yìí. Bí gbogbo wa ti ṣe gbọ́ wípé àwọn kan ń sọ wípé Èkó no man's land. Àwọn kan dẹ̀ sọ pé àwọn ń bínú, àwọn ò fẹ́ dìbò fún ẹgbẹ́ Yorùbá pé ẹgbẹ́ Yíbò ni àwọn fẹ́ dìbò fún. Àwa káàárọ̀ oòjíire. Mo wá rọ̀ wá pé kí a má ṣe bẹ́ẹ̀. Gbogbo wa ti rí fídíò yìí èyí tó wà ní òkè yìí. Gbogbo wa ti rí. Ẹ jẹ́ ká tẹ̀ gbọ́ ohun tó lọ ńbẹ̀ bóyá tẹ́nìkan ní ọba tí ìlú tẹ́lẹ̀. Must. The people who want to keep it are fighting. We that want to take it must fight harder. To stay in Lagos, you have to win Lagos. It is that straight. Gbogbo ohun tí a gbọ́ tí wọ́n sọ yìí tí àwọn ará bí sọ yìí. A kì í ṣe ọ̀tá ara wa, kò lè yẹ ká jẹ́ ọ̀tá ara wa. Àti àwa àti Ìgbò àti Haúsá. Tí a bá tú ìtàn, a bá gbé ìtàn láti ibì kan, a ó rí i pé ọmọ bàbá kan náà ni wọ́n jẹ́ pẹ̀lú Odùduwà. Mi ò ní sọ pé a jẹ́ ọmọ bàbá kan náà pẹ̀lú gbogbo àwa káàárọ̀ oòjíire. A jẹ́ ọmọ bàbá kan náà pẹ̀lú Odùduwà. Àwọn Ìgbò tó lápá mọ ìyá ara wọn ni kò yẹ ká máa bá Yorùbá jà. Táwọ́sá bá mọ ìyá ara wọn ni kò yẹ ká máa bá Yorùbá jà. Àwa mẹ́ta kò yẹ ká máa bára wa jà. Kò yẹ ká máa fa nǹkan nílé ayé yìí. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí tí wọ́n ní pé wọ́n fẹ́ gba Èkó, àwọn fẹ́ gba Èkó pé Èkó kì í ṣe ti Yorùbá. A dẹ̀ gbọ́ pé wọ́n ní pé bàbá wa náà Kábíyèsí ọba Akiolu náà sọ bẹ́ẹ̀ pé ilẹ̀ Yorùbá kọ́ ni Èkó. Mo fẹ́ bá wa sọ ìtàn díẹ̀ kan. Gbogbo la mọ̀ pé àwọn ìtàn wa ti yí lọ́tùn, ó ti yí sósì, ó ti yí lóríṣiríṣi. Pàápàá jùlọ àwọn èèyàn mọ àwọn tí wọ́n kọ́kọ́ tẹ ìlú Èkó. Bí ilé kò ṣe rí yìí, oníkálùkù ń wá tàfi wá bára wa ní ìlú báyìí. Ta ló kọ́kọ́ tẹ ìlú Èkó? Báwo ni wọ́n ṣe tẹ ìlú Èkó? Ìyẹn ni mo fẹ́ sọ fún wa. Ìlú Èkó, ẹni tí ó bá ka ọjọ́ ẹ̀ sí iwájú àsìkò tó Odùduwà wà ní tó wá sí Ifẹ̀, ayẹ́pẹ́ nìyẹn ṣíwájú àwọn káàárọ̀ oòjíire dé Èkó nìyẹn. Àbí ẹni tó bá ka ọjọ́ ìgbà tí Odùduwà tí ojú ẹ̀ fọ́, gbogbo la mọ̀ pé ojú Odùduwà fọ́. Tó bá kà á pé kójú Odùduwà tó fọ́ lòun ti wà l'Ékòó, ayẹ́pẹ́ ẹni ẹ̀ ti ṣíwájú, ó ṣeé ṣe kí ẹni ẹ̀ ti ṣíwájú ìran káàárọ̀ oòjíire dé ìlú Èkó nìyẹn. Ibi tí mo ti fẹ́ mú ìtàn yẹn nìyẹn. Gbogbo la ti mọ ọdún tí àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ṣẹlẹ̀. Gbogbo wa la máa ń gbọ́ pé Odùduwà bí ọmọ méje. Ó bí ọmọ méje. Àwọn ọmọ méje yẹn, Aláàfin jẹ́ àbíkẹ́yìn. Ìtàn yẹn yí níbì kan ńbẹ̀ yẹn. Aláàfin kọ́ ni àbíkẹ́yìn. Ọlọ́fin Ògúnfúnminíre, òun ni àbíkẹ́yìn. Nítorí pé òun ni Ọ̀kànbí. Gbogbo wa tá bá mọ ìtàn àkọ́bí Odùduwà. Ẹ mọ̀ pé Odùduwà ní ó bímọ, wọ́n ní Odùduwà bímọ ọyàn kan. Ìyẹn náà kò rí bẹ́ẹ̀. Ọmọ tí Odùduwà bí 9 la rí kà, àmọ́ tá bá wò dáadáa ó ju 9 lọ, but 9 la rí kà tí ó wà nínú tá lè rí lónìí báyìí nísìnyí. Tá lè rí àwọn ààfin wọn. Àkọ́bí láàrin àwọn 9 yẹn ló bí méje. Ìyẹn Ọ̀kànbí ló tẹ ìlú Èkó. Kí ló fà t'Ọ̀kànbí fi kúrò ní Ifẹ̀? Àwọn èèyàn sọ pé Ọ̀kànbí kú ní Ifẹ̀ ló fà á tí kò fi lè jọba nítorí pé òun ni àkọ́bí Odùduwà tó yẹ kó gbé orí ipò bàbá rẹ̀. Ṣùgbọ́n ó kú ló fà á tó fi mú nínú àwọn ọmọ ẹ̀, kò rí bẹ́ẹ̀. Ó ní ohun tó gbé Odùduwà kúrò ní ibi tó ti kúrò lọ́hùn tó fi padà wálé. Odùduwà padà wálé ní Odùduwà kì í ṣe àlejò ní ilé Ifẹ̀ o. Odùduwà padà wálé ni o. Àwọn kan sì tẹ̀lé lẹ́yìn. Ìyẹn kọ́ la fẹ́ bá wa sọ lónìí. A fẹ́ bá wa sọ nípa bí ìlú Èkó ṣe jẹ́. Òun ló fà á. Ọ̀kànbí tásìkò tí ń lọ tó àsìkò tí bàbá ti rí pé òun ò lè jagun yìí mọ́, ìkan náà àwọn ọmọ ló lè jagun ló máa gba ààyè tóun máa fi lọ. Lẹ́yìn ìgbà yẹn ni Ọ̀kànbí tó yẹ kó gbé ààyè yẹn ni bàbá ẹ̀ sọ pé kò lè gbé ààyè yẹn. Àfi ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ ló lè gbé ààyè yẹn. Gbogbo la mọ̀ pé tó bá ti rí bẹ́ẹ̀, ọba kì í ní bàbá. Bàbá yẹn gbọ́dọ̀ ṣe kí ni? Ó láti ṣe bí ọkùnrin kó fi ayé lẹ̀ àbí kó lọ kó rìnrìn àrèmábọ̀ kó dágbére kó ní pé ó dojú àlá, ó dá ìnàkò dojú àlá. Tọ́mọdé sọ bẹ́ẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire ẹnìyàn padà mọ́ nìyẹn ní Ọ̀kànbí fi
Ifẹ̀ sílẹ̀ ló wá sí agbègbè ibì kan ní ìlú Èkó ńbẹ̀. Ìgbà yẹn kò tíì dé Èkó, inú igbó ni o, ó wá fara ṣoko síbẹ̀. Òun nìkan kọ́ náà ló kúrò ńbẹ̀, àwọn mélòó kan tẹ̀lé. Ìgbà yẹn ló fi bí Ọlọ́fin Ògúnfúnmilérè Àṣàbí kẹ́yìn. Lẹ́yìn yẹn ni àwọn ọmọ Odùduwà wá kúrò nílé nígbà tí ojú Odùduwà fọ́. Nígbà tí ojú Odùduwà fọ́, wọ́n ní láti ṣe ètùtù láti fi la ojú Odùduwà. Wọ́n ní omi òkun wọ́n máa fi la ojú Odùduwà. Ibo ni àwọn ọmọdé ni wọ́n jẹ gbèsè láti wá omi òkun gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀. Bí àwọn ọmọ Odùduwà ṣe fọ́nká nìyẹn, àwọn ọmọ Ọ̀kànmí ṣe fọ́nká nìyẹn láti lọ wá omi òkun. Wọn ò dé, oníkálùkù wọn lọ káàkiri. Ọ̀rọ̀ yìí máa kan àwọn Bìní o. Àwọn wo ni ọmọ Ọ̀kànbí méjèèjì náà tí wọ́n láti gbé ààyè Ọ̀kànbí? Ẹ rí Olówu Alákétu, ọba Bìní ti Apọlọpọlọ. Then ọba Oníṣàbẹ̀, Onípópó, Ọ̀rànmíyàn. Then Ọlọ́fin Ògúnfúnmilérè, méjì yẹn nìyẹn. Wọ́n fọ́nká, wọn ò padà wálé mọ́. Ìkan nínú àwọn ọmọ tó jẹ́ ọmọ Odùduwà direct, a máa ń pa àwọn kan ní ojúlówó ọmọ Odùduwà. A máa ń pa àwọn kan ní àwọn ọmọ láti kà fún yín yẹn. Ẹ máa ń gbọ́ ìtàn Ọwábòkun. Ta ni àkọ́bí Odùduwà? Ọ̀kànbí. Ta ni ó tẹ̀lé? Mi ì fẹ́ bá wa sọ yẹn ní èní, àmọ́ Ọwábòkun ń bẹ láàrin wọn, ipò karùn-ún àbí kẹrin ni Ọwábòkun wà. Ọwábòkun ló wá dìde, ló wá lọ bu omi òkun. Ibo ló ti bù ú? Báwo ló ṣe débẹ̀? Nígbà tá à ń wí yìí pé kí o lọ sí ìdí òkun láti lọ súnmọ́ omi òkun, ó dàbí kọ́ ní pé kí wọ́n rìnrìn àjò àrèmábọ̀ ni. Ọmọ ẹ̀dá ènìyàn gbogbo àsìkò yẹn, àwọn orúnmọlẹ̀ tó ń bẹ ní òkun wọn tí gba ẹ̀dá ènìyàn láyè láti máa súnmọ́ àwọn jù bẹ́ẹ̀ náà lọ, àti wọn tó bá ní agbára débì kan. Níbi jẹ́ pé alágbára ló máa ń súnmọ́ omi òkun láti lè bu omi òkun. Ló fà á tó fi jẹ́ pé àwọn alágbára náà máa ń mú owó ẹyọ wá. Owó ẹyọ fi di pé àwọn kan ní owó tó fi ń ná owó ẹyọ. Kò rọrùn láti rí, tó yẹ pé rọrùn láti rí ni àwọn èèyàn máa rí rẹpẹtẹ. So bí ilé ayé ṣe wà ní àsìkò yẹn nìyẹn. Pẹ̀lú ìwọ̀nba ìtàn tí mo sọ yìí rẹ kí gbogbo wa ti mọ àwọn tí wọ́n kọ́kọ́ tẹ ìlú Èkó. Ọlọ́fin Ògúnfúnmilérè òun ló padà wá di ìṣẹ̀dálẹ̀ gbogbo àwọn Àwórì pátápátá ní orígun mẹ́rin àgbáyé. Ibo l'Ọlọ́fin Ògúnfúnmilérè tẹ̀dó sí? Ní Ìṣẹ̀rì Ọlọ́fin, ní tòsí wa mẹ́yẹn, ṣùgbọ́n ó fì sí ìpínlẹ̀ Ògùn. Àmọ́ ọmọ ẹ̀ ibo náà jẹ́ lọ? Wọ́n jẹ́ lọ sí ibi tá à ń pè ní Èkó, Lagos ní èní. So ìwọ̀nba tí mo sọ fún wa nínú ìtàn yìí lónìí yẹ kó ti yé wa pé Yorùbá ló ní Èkó. Bàbá wa Kábíyèsí Akínyẹlú, ẹ foríjì mi, Yorùbá ló ní Èkó. Báwo ni àwọn Bìní ṣe wá? Kí ló fà á táwọn Bìní fi wá? Nǹkan ló rú wọn lójú. Gbogbo yín ti mọ̀ pé ìgbà tí mò ń ka àwọn ọmọ Odùduwà, mo ka Olówu, mo ka Alákétu. Ọba Bìní ni àkọ́bí ọkùnrin ọmọ Ọ̀kànbí. Èyí ni ẹ kó gbé ipò Odùduwà. Bọ̀ kò sí nílé nígbà tán lọ wọ́ mi lọ. Wọn ò padà wálé. Nígbà tí bàbá wa ṣe òfin kalẹ̀ pé Ọ̀rànmíyàn ni kán gbé síbẹ̀, Ọwábòkun ló gbé Ọ̀rànmíyàn síbẹ̀. Ìtàn yìí lè tako àwọn tọ̀kan ní Ifẹ̀ ẹgbẹ́ foríjì ni o, ọmọdé ló ń ṣe ní o. Ní oríta tí a dé yìí, gbogbo wa ti mọ̀ wípé àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyẹn ṣẹlẹ̀ tí àwọn ọmọ kúrò nílé. Lẹ́yìn bàbá wa lọ, wọ́n wá gbé Ọ̀rànmíyàn sí ibẹ̀. Ìtàn míì wá tó wá so mọ́ ọ̀rọ̀ ni o, mi ì fẹ́ ká fi yẹn fi ṣe ìtàn orí pópó yìí. But ìtàn tí bá bọ fún ẹjọ́ ẹ foríjì mi tó bá lòdì sí fọ̀ntàn tí ẹnìkan bá mọ̀ pé èyí tó kọjú sólò ẹnìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíì. Bí àwọn Bìní ṣe, bí ọmọ ikú Apọlọpọlọ ńgbà yẹn, òun sì wà láyé ńgbà yẹn. Bóyá ó ti lọ ni o, pé lẹ́yìn yẹn tán Ọ̀rànmíyàn lọ síbẹ̀, ó lọ fún wọn ní ọba nígbà tí kò sẹ́ni tó máa jọba mọ́, kò sárólé. Ìyẹn náà ó lọ́mọ àwọn ńbẹ̀ yẹn. Lẹ́yìn yẹn ni àwọn á fa àwọn èèyàn ránṣẹ́, làwọn èèyàn wá sí agbègbè ibi tí Ọ̀kànbí wà. Ọ̀kànbí náà wá wà. Wọ́n wá rí i pé Ọlọ́fin Ògúnfúnmilérè ni ó wà ní ìkàlẹ̀.
náà kúfẹ̀ kan dúró tira wọn làwọn kan padà mọ́ bó ṣe wà pọ̀ ló má ṣe kún wọn níbẹ̀ nìyẹn lẹ́yìn àìmọye ọdún ni o kì í ṣe pé bóyá ọ̀rọ̀ oṣù mélòó kan o so kí láyé fàyẹ́ mọ̀ ni pé àwọn obìnrin wá dé àwọn míì wá àwọn onípópónà ní ilẹ̀ Dahomey àwọn náà wá onípópó tó ń pè ní onípópó gbogbo ara àmọ́ tó ń jẹ́ onípópó kọ̀ onípọ̀pọ̀ ní ìtàn wà láàrin ìran ní ìtòṣèlè tó fi jẹ́ pé wọ́n pè ní pọ̀pọ̀ Haúsá kí ni ká ṣe aláwùsá kí ni ká ṣe bó ti jẹ́ pé ká máa pọ̀pọ̀pọ̀ lẹ́yìn ìgbà tó bó ti jà wọ́n ìtọ́pọ̀ mi ní ìfẹ́ ká máa sọ yẹn ní tí onípópó ti wá nìyẹn aláwùsá ni wọ́n ẹ máa ti rí àmì yẹn níbi tí kò ti gbé pọ̀lọpọ̀ wá pé wọ́n pè nìkan ní aláwùsá àfẹ́mọ́nùbà ìbẹ̀rẹ̀ lónìí gbàsọ́rọ̀ pé àwọn míì wá àwọn ọ̀yàn wọ́n wá sí Èkó wọ́n wá ọ́n tọ ọkùnrin wá wọ́n ń tọ ọmọ ìyá wọn ẹ̀gbọ́n wọn àbí àbúrò wọn wọ́n ń tọ̀ wá so dáa nìyẹn ṣe rí nìyẹn so gbogbo ẹni tẹ wá wá yẹn lára ẹni tẹ wá jẹ́ Bìní ẹ má sọ pé ẹ kì í ṣe Yorùbá àti kì í ṣe pé ọmọ Odùduwà ní àwọn Bìní náà kì í pera wọn ní Yorùbá lóòótọ́ wọ́n máa ń ní Odùduwà ní àwọn tí ọba kí olúwọ̀n ṣe ọ̀rọ̀ sọ so bó ṣe jẹ́ nìyẹn èmi gbọ́ pé wọ́n sọ èmi kò gbọ́ pé wọ́n sọ ní mi ò rí o but mo pẹ̀lú pé wọ́n ní pé wọ́n sọ bẹ́ẹ̀ bàbá ẹ foríjì mi ìtàn yẹn ò fi bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ Ọlọ́fin Ògúnfúnmi Ọ̀kànbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn náà kọ́kọ́ tẹ ìlú Èkó ìyẹn ni àwọn Àwórì so bó ṣe jẹ́ nìyẹn a ó máa tẹ̀síwájú ọ̀rọ̀ wa ṣùgbọ́n ká tó tẹ̀síwájú èyí tó mú wá sínú ilé yìí ni ọ̀rọ̀ òṣèlú tó ń bọ̀ wá ọ̀rọ̀ míì wá ń lọ sí ọ̀dọ̀ ẹ̀yin Yorùbá Nation ẹ̀yin ajìjàǹgbara ẹ jọ̀ọ́ ẹ má múra ogun ẹ má jagun ẹ jáde kẹ́ dìbò fọmọ yín ni ẹ ti mọ̀ nínú àwọn fọwọ́n tí ẹ ti wò ẹ ti mọ̀ èyí tó jẹ́ ọmọ yín ẹ ti mọ̀ èyí tí kì í ṣe ọmọ yín ẹ ti mọ̀ èyí tó jẹ́ alábàáṣe yín ẹgbẹ́ mẹ́ta ni ẹgbẹ́ tí ó ń mókè láti dìbò fún APC PDP Labour Party tẹ́ bá wo ẹni tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ Sanwó-Olú ẹgbẹ́ ohun tí olóṣèlú àkọ́sọ ẹ̀gbọ́n wa Ayọ̀ Fáyọ̀ṣe tí ó sọ bóyá ẹgbọ́n ẹ̀wọ̀n fọ́rọ̀ yẹn kí ẹgbọ́n kan tí Ayọ̀ Fáyọ̀ṣe. The candidate of Labour Party for my findings was born in Lagos, cannot speak Yoruba. Ṣé they will get interpreter for our governor to explain ẹjọ́ ẹ bá mi pé àwọn atúmọ̀ Yorùbá wá. They will get interpreter for him, the candidate of the Labour Party. You see, you can't say because Obi won an election, you want to take advantage. Nobody will hand over Lagos State. This Lagos State is the economic hub of Nigeria. How are we going to throw the baby and the bathwater away? What risk would you want to take? For me, I think Sanwo-Olu, the Lagosians, should return Sanwo-Olu as governor of Lagos State. Gbogbo a ti gbọ́ ohun tí wọ́n sọ lókè ńbẹ̀. Ohun tí èdè fẹ́ bá wa sọ ni wípé ẹ̀yin tí ẹ̀ ń bínú sí aṣíwájú nípa EndSARS àti àwọn nǹkan míì aṣíwájú ṣe ohun tó dáa kò sí ní olórí máa ṣe ohun tó dáa á dẹ̀ ṣe ohun tó dáa gbogbo ẹ̀ la máa rí la máa sọ àwọn míì ò kì í sọ ohun tó dáa tí olórí bá ṣe aṣíwájú bẹ́ẹ̀ sọ ń pa ẹ̀yẹn ó ṣe ohun tó dáa tó pọ̀ sí sàkání mi tí mo bá yín sọ̀rọ̀ yìí èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí láti ọjọ́ kẹrin sí ọjọ́ tí wọ́n dìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tí Adeleke fi gbà lèmi ti sọ fún ẹnìkan tó jẹ́ olóṣèlú kan mo lè dárúkọ ẹ̀ Ọbáwálé Adébísí commissioner for culture and tourism ọmọ ìdáni ọ̀rẹ́ mi pàtàkì ni wọ́n àwọn náà wá ń di àwọn ètò tèmi ní ìpínlẹ̀ Ọ̀ṣun mo sọ fún wọn pé ṣé mo ti sọ fún yín láti February 16 wípé ẹ máa lose election kí ló fà á kí ni ìtẹ̀lé ṣe tẹ́lẹ̀ fi ní lose election mo ní pé kí ìfẹ́ kó wà láàrin yín kí ọ̀tún kó bá òsì rẹ̀ ìyẹn ni pé kí Arẹ́gbẹ́ kó bá Oyètọ́lá rẹ̀ kó Oyètọ́lá bá Arẹ́gbẹ́ rẹ̀ ẹni pé kò lè ṣeé ṣe ẹ̀rọ àríbi tí ó wá já sí ẹ jẹ́ kí a máa gbọ́ ọ̀rọ̀ tí ẹni tó bá dà gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run bá wa sọ ẹ jẹ́ kí a máa gbọ́. èmi bá ń sọ lẹ́nu gẹ́gẹ́ bí òjíṣẹ́ Olódùmarè ẹ bá wo àwọn nǹkan tí mo ti ṣe sẹ́yìn tí Ọlọ́run bá ti lò mí fi ṣe sẹ́yìn ẹ rí i pé iṣẹ́ kékeré kọ́ ni a wá ṣe èmi àti yín la wá ṣe ní ilé ayé.
àti ìgbà yẹn ni èmi ti bínú ni mo ti ń ṣiṣẹ́ fún Peter Obi. Gbogbo ẹni tó bá jẹ́ alábàáṣe Peter Obi Labour Party lónìí ẹgbẹ́ Yorùbá ẹgbẹ́ mi ló jẹ́ kí n mọ̀ pé a jọ ń ṣiṣẹ́ fún Peter Obi nígbà yẹn náà ni. Títí ó kù ọjọ́ 6 tí a máa dìbò pírẹ́sidẹ́ǹtì ni wọ́n pè mí. Ìkan náà àgbà òṣèlú tí mo nífẹ̀ẹ́ jù tó yẹ pé òun ló gba gbogbo àwọn nǹkan alífábẹ́ẹ̀tì Odùduwà tó wà lókè yìí. Ẹ̀rí pé àti sọ̀rọ̀ bá ohun tó wà lókè yìí tí ẹ̀ ń wò lẹ́yìn mi yìí, ẹni tó gbà wọlé ó ní ká máa kọ́ wọn nínú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà yẹn. Aṣíwájú la gbọ́dọ̀ ṣiṣẹ́ fún wọn. Mo fẹ́ máa sọ fún kílódé. Ọ̀nà tó ń sọ̀rọ̀ kọ́ la ń sọ ń sìn yìí o, ọ̀nà ń sọ̀rọ̀ ti kọjá. Tó bá ní kí n sọ nǹkan tí aṣáájú ṣe fẹ́ mi, èmi tí mo bá ń sọ yìí. Sọ fún mi. Ìgbésẹ̀ ní EndSARS ẹ foríjì wọn. Èmi náà mo lè fún mi láti foríjì wọn. Kábíyèsí alájàṣẹ tìlú Àjàṣelé náà sọ pé kí n jèbúrò ẹgbẹ́ ohun tí wọ́n sọ. Ojúmọ́ ó jẹ ìbúrẹ́ ni ó jẹ ìbúrẹ́ yẹn ìwọ náà ó ti rí ohun tí olóyè òṣèlú Arẹ́gbẹ́ṣọlá wọ́n sọ. Ó le gan bọ̀ tí wọ́n á wò mo ṣàfihàn yìí wọn. Bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn bó ṣe lọ́nà. Wọ́n á sì lè fi ń bá wa sọ fún gbogbo àti anípa fẹ́ dìbò fún Labour Party. Nítorí pé aṣáájú ṣẹ̀yìn EndSARS gbá àwọn gbogbo wa sásùn. Ìgbàmọ́ nípa aṣáájú ló pa wọ́n bọ̀ aṣáájú kọ́ ló pa wọ́n. Àwa la ṣera wa. Ó mọ ohun tó yẹ kó túnṣe báyìí nísìnyí. Ó sì dá mi wípé máa túnṣe. Ní ìdọ́gbẹ fún wọn. Ní ìgbàkọ́bọ̀ lọ́wọ́ o. Ní ìjọ lówó kò jẹ mí lówó o. Ṣùgbọ́n mo fẹ́ ká máa foríjì ra wa nítorí kí ni ká má bàa ṣera wa, ká má bàa ṣe bíi ti ẹrù tó ṣẹlẹ̀ ní Ìlọrin. Ẹ wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà yìí náà. Nílẹ̀ Yorùbá ní gbogbo ilẹ̀ Yorùbá, ẹ bá gbogbo ilẹ̀ Yorùbá tó ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá, ẹ máa rí pé àìkí foríjì ra wa ló máa múra wa bára wa jà. Ẹ má jẹ́ bára wa jà mọ́. Ẹ jẹ́ ká gbàgbé ohun tó ti lọ. Òun nísìnyí, àwọn fẹ́ fi ẹgbẹ́ náà Sanwó-Olú. Ẹ jẹ́ kí ni Sanwó-Olú ṣe fún wa? Nísìnyí tí ẹ bá wá fẹ́ dìbò fún Sanwó-Olú gẹ́gẹ́ bí Ayọ̀fẹ́lẹ́ ṣe sọ àtàwọn míì ṣe sọ báwọn kan ṣe sọ nítorí àwọn agbèrò ń ṣe gbá àwọn agbèrò ń ṣàwo táwọn tó pọ̀ ń lù kìnnìkan. Òun náà ti mọ bó ṣe máa tún gbogbo ìyẹn ṣe. Gbọ́dọ̀ tún ṣe òun ìyẹn Ọlọ́run nìyẹn. Ìyẹn aṣáájú nìyẹn o. Bẹ́ẹ̀ bá fẹ́ dìbò fún APC ẹ lọ dìbò fún PDP àbí ọmọ yín tó jáde nínú PDP tí kìí ṣe òun náà kìí ṣe Yorùbá ni. Ìlú máa wó ìlò òun Jàǹdó àbí báwo. Máa ń gbàgbé orúkọ náà bọ̀ Jàǹdó ni mo rántí. Ẹ lọ dìbò fún tó bá fẹ́ dìbò fún Sanwó-Olú. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ ká máa ṣe ni wípé ẹ yẹ ká máa ṣe bó ṣe ń ṣe ó lè bá rí bí ó ṣe ń rí. Àwọn tó bá gbàjọba á ṣe kíní á fi jókòó dáadáa á wá ṣèkejì á fi ṣe ohun tó dáa. Àdẹ̀gbọ́dọ̀ àwọn máa bára wa fa nǹkan. Ibi tí ẹ̀yin méjì bá ti ń bára yín fàánsì tí wọ́n bára yín fàánsì ibẹ̀ ni ọmọ Yíbò wọn fi gbẹ̀ ẹ̀kọ́ mọ́ yín lọ́wọ́. Ọmọ Yíbò ilé ìtẹ́wọ̀n olókè yìí ni. Wọ́n lọ́mọ Yorùbá lòun náà Gbádébọ̀ nǹkan kìnnìkìnnì. Ìgbọ́n tẹ báyìí ọmọ adé pé Yíbò ni wọ́n sọ ní gbogbo àwọn Yíbò ló fara mọ́ ló fara wójú. Gbogbo ẹ̀yin Yíbò tẹ wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire kí ló ń ṣe yín? All the Igbos in Yoruba land, what is your problem? So you are our tenant. We are the landlord. We sold land for you. Doesn't mean you are the owner of the town. The owner of you are just the owner of your portion, not the town. The town is the owner of you and your portion, your land, your mansion. Then the leader of the town should be respect. You should respect him like you respect your father, except if you never respect your father. Àyàfi tí ẹ bá nífẹ̀ẹ́ àwọn ìdílé nìkan ló kù. Ẹ bá fẹ́ dìbò, ẹ dìbò kẹ́ fi san oore fún àwọn tó ń gbà yín kalẹ̀. Ẹ gbọ́dọ̀ dìbò fi ṣe aburú fún wọn. Tí a bá gbà yín lẹ́kọ̀ọ́ ṣe máa jókòó sékòó ni. Ẹ́ríkì wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fọ́ ṣọ́ọ̀bù ni wọ́n ṣe gbọ́n ṣàwò pé wá tẹ̀síwájú lọ ṣẹ́ẹ̀ ní lọ ni.
ṣé ó wá dá ká wá ṣe bẹ́ẹ̀ fúnra ká máa léra wa káàkiri ká máa bára wa jà. So fún ìdí èyí ẹ so owó agbẹjẹ mọ́wọ́ ẹ̀yin Ìgbò, ẹ so ìwé agbẹjẹ yín mọ́wọ́. Gàlẹ́gàlẹ́ yín nílùú Èkó ẹ jẹ́ kó dínkù. Peter Obi tó wọlé fún federal nílùú Èkó àwa tá dìbò fún náà nìyí o. Àbáwá Yorùbá kọ́ la dìbò fún ni, àbí Yorùbá ò sí nínú pátì náà ni. Ẹ má rò bóyá nítorí pé kí ni, nítorí ìbínú àwọn kan sí aṣíwájú ìwótẹ́kùn sí kan míì. So fún ìdí èyí ẹ jọ̀wọ́, please, all the Igbos, respect yourself in Yoruba land as we are respecting ourselves in your land. A kì í ṣe jura wa lọ lórí ilẹ̀ yín, ẹ̀yin náà má ṣe jura yín lọ lórí ilẹ̀ wa. Tí mo ní kí n wá bá yín sọ ní òní nìyẹn o. Ní àkópọ̀ ọ̀rọ̀ mi yìí, mi ì sọ pé kí ẹnìkan lọ dìbò fẹ́nìkan o, kí ẹnìkan lọ dìbò fẹ́nìkan o. Mo ní pé ọmọ yín ni kí ẹ dìbò fún nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ọmọ yín ni kí ẹ dìbò fún nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Tí mo ní kí n sọ fún yín nìyẹn. Ẹ̀yin Káàárọ̀ Oòjíire ẹ gbọ́ sí mi lẹ́nu, ẹ dìbò fún ọmọ yín. Ẹ mú kan náà àwọn méjèèjì. Ìlú Èkó ni mò ń sọ, mi sọ tìlú mi o. Ní ìlú mi náà àti gbọ́ àtàwo ọmọ Yorùbá ni wọ́n. Àmọ́ ibi tí irú eléyìí bá ti ṣẹlẹ̀ tí wọ́n fa ẹran míì jáde nílẹ̀ Yorùbá, àbí wọ́n fa Fúlàní jáde nílẹ̀ Yorùbá, wọ́n fa Ìgbò jáde nílẹ̀ Yorùbá, àbí bẹ́ẹ̀ ilẹ̀ ìyá ẹ̀yìn Yorùbá kí wọ́n kíni kan, ẹ má wulẹ̀ dìbò fún wọn. Kó jẹ́ apá méjèèjì, ìyá àti bàbá ẹ̀ kó jẹ́ Yorùbá pọ́nbélé, òun ni kí ẹ dìbò fún. Ní àkópọ̀ ọ̀rọ̀ mi yìí, mi ì sọ pé kí ẹnìkan lọ dìbò fẹ́nìkan o, kí ẹnìkan lọ dìbò fẹ́nìkan o. Mo ní pé ọmọ yín ni kí ẹ dìbò fún nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ọmọ yín ni kí ẹ dìbò fún nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Tí mo ní kí n sọ fún yín nìyẹn. Ẹ̀yin Káàárọ̀ Oòjíire ẹ gbọ́ sí mi lẹ́nu, ẹ dìbò fún ọmọ yín. Ẹ mú kan náà àwọn méjèèjì. Ìlú Èkó ni mò ń sọ, mi sọ tìlú mi o. Ní ìlú mi náà àti gbọ́ àtàwo ọmọ Yorùbá ni wọ́n. Àmọ́ ibi tí irú eléyìí bá ti ṣẹlẹ̀ tí wọ́n fa ẹran míì jáde nílẹ̀ Yorùbá, àbí wọ́n fa Fúlàní jáde nílẹ̀ Yorùbá, wọ́n fa Ìgbò jáde nílẹ̀ Yorùbá, àbí bẹ́ẹ̀ ilẹ̀ ìyá ẹ̀yìn Yorùbá kí wọ́n kíni kan, ẹ má wulẹ̀ dìbò fún wọn. Kó jẹ́ apá méjèèjì, ìyá àti bàbá ẹ̀ kó jẹ́ Yorùbá pọ́nbélé, òun ni kí ẹ dìbò fún. Ní pé kí ni ẹ̀yin náà rí ti Ọbásanjọ́. Gbogbo ọ̀la ń sọ pé báyọ̀ kì í ṣe Yorùbá, kì í ṣe Yorùbá, kì í ṣe Yorùbá. Bàbá ẹ̀ ni kíni kan ni ọba ni bàbá fẹ́ jọba, ọba lé ìyá ẹ̀ kíni kan, ìyá ẹ̀ wá wá sóhun. Ọbásanjọ́ ni bàbá ìyá ẹ̀ ó kọlà fún, ó sọ pé ó ṣe gbogbo ẹ̀. Gbogbo ọ̀la là ń gbọ́ yẹn, orí gbogbo ẹ̀ náà kọ́ ọmọ wọn l'Ọbásanjọ́. Tó tẹ̀lé Peter Obi, àwọn bàbá wa tó tẹ̀lé Peter Obi, wọ́n ṣiṣẹ́. Wọ́n wò pé ó ti tó kó kàn wọ́n ni. Wọ́n wà nídìí òdodo ló fà tó fi ṣe bẹ́ẹ̀. Ní ti Peter Obi nìyẹn, wọ́n ṣe nígbà tí wọ́n sọ ń gbà yẹn, ẹgbẹ́ tó ń sọ. Ẹ má fojú burúkú wọ̀n. Ìdí ẹ̀tọ́ ni wọ́n wà, ìdí òdodo ni wọ́n wà. Ní pé Yorùbá àtàwọn sábẹ́ nìkan kó ló wà ní Nàìjíríà, níbi ló wà ní Nàìjíríà, àwọn ló kàn. Peter Obi náà ó yẹ kó lọ sí mi, kó mọ̀ pé lẹ́yìn aṣíwájú òun ló kàn, gbogbo wa ti rí pé òun ló máa kàn lé lókè lè gbìyànjú. Kí bí mo ṣe fẹ́ kí a ṣe nìyẹn o, gbogbo tí tó bá ń gbọ́ mi, ẹ̀yẹ ká hùwà ní Olódùmarè. Kí á padà sí orí ohun tó wà ní òkè yìí. Tí ẹ bá wo ẹ máa rí pé álífábẹ́ẹ̀tì kan ni ó wà lókè yìí tí à ń pè ní álífábẹ́ẹ̀tì Odùduwà. Mo kí bàbá wa tí ó gba álífábẹ́ẹ̀tì yìí wọlé nínú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pé ká máa kọ́ àwọn èèyàn. Mo dẹ̀ kí ẹ̀yin tí ẹ̀ ń kọ náà, tí mo kí ẹ̀yin tẹ́ ti gba ìwé ẹ̀rí kọjá. Àwọn tó ti gba ìwé ẹ̀rí kọjá, àwọn ni ẹ̀ ń wò lókè yẹn. Ní àwọn tó ti gba ìwé ẹ̀rí kọjá. A fẹ́ ṣètò ìwé ẹ̀rí yìí ní tó ń bọ̀ yìí ní inú ọdún yìí, lẹ́yìn tí gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ bá ti lọ. Álífábẹ́ẹ̀tì tí ẹ ń wò yẹn tẹ́ bá rí ẹ máa rí pé ó yàtọ̀. Álífábẹ́ẹ̀tì Odùduwà àwọn gan nìyẹn. Álífábẹ́ẹ̀tì àkọ́kọ́ ní àgbáyé, the only talking alphabet on earth and the first alphabet on earth. Mo ní kí ìfàwọ́kọ̀ yìí sọ fún wa pé ẹ̀yin tí ẹ bá fẹ́ kọ́ álífábẹ́ẹ̀tì yìí, ẹ lọ sínú YouTube wa àbí kẹ́ gbẹ́gbẹ́ fóònù yín kẹ́ tẹ Odùduwà alphabet. A, E, B, G, O, B, the only talking alphabet on earth.
àdìkẹ́kọ̀ọ́ tẹ Odùduwà alphabet nìkan sórí Google yín ẹ̀rí ẹ bá sórí YouTube wa ẹ̀kọ́ lọ sórí YouTube ẹ̀kọ́ tẹ Odùduwà alphabet ẹ máa rí gbogbo nǹkan tó yẹ kẹ́ rí àwọn nǹkan tó yẹ kẹ́ mọ̀ nípa alphabet yìí ẹ máa kọ́ alphabet yìí láì rí wa ṣùgbọ́n láti gba ìwé ẹ̀rí wa láti tẹ̀lé àwọn ìlànà tí a fi ń kọ́ àwọn èèyàn a ní àwọn ìlànà oríṣiríṣi a ní ìlànà tí a fi ń kọ́ lórí WhatsApp, Facebook, class 1, class 2, class 3, class 4, class 5 yàrá 5 ni a máa tẹ̀lé gbogbo yàrá 5 yìí nínú ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì a máa ń parí ẹ̀ ẹni tó fẹ́ kọ́ ẹ̀kọ́ yìí kó lọ sínú YouTube wa àbí kí ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní 08037119973 +22997917561 yín sínú yàrá tí ẹ ó ti kọ́ ẹ̀kọ́ yìí ọ̀fẹ́ ni ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ ọ̀sẹ̀ méjì sí ọ̀sẹ̀ mẹ́ta ni ẹni tí ó bá yára láàárín ọ̀sẹ̀ kan a máa kọ́ ádẹ̀mọ́kà láàárín ọ̀sẹ̀ kan so akí púpọ̀ akí tí báwo ẹ máa rí pé àwọn ní ìwé ìròyìn oríṣiríṣi bá wa gbé jáde ẹ máa rí èyí tí BBC ṣe wọ́n bá wa ní 2017 ní àjàṣe ilé tó bẹ́ẹ̀ náà ni ọba ní ká máa ṣe gbogbo ẹ̀hún yìí ó máa ti lọ bọ́ọ̀dù ìyẹn iṣẹ́ tí àwa ń ṣe lọ́wọ́lọ́wọ́ àwọn tí a ti ṣe kẹ́yìn àwọn ilẹ̀ ti rí nínú àwọn fọ́nrán wa tí bá pàdé ní YouTube àti èyí tí ẹ ti wò nínú ọ̀rọ̀ tí à ń sọ yìí àkíyè púpọ̀ pé ẹ kú ìfẹ́ èyí tí ẹ gbọ́dọ̀ wa tí kò dọ̀gba fún ẹgbẹ́ ẹ kò wá ẹ sọ bí tí tó ṣe ń pé òkú àwọn ẹ̀rọ ìlànà ilé ìwé ti bá wa di jáde ẹ máa rí tí BBC ṣe wọ́n bá wa ní 2017 ní àjàṣe ilé tó bẹ́ẹ̀ náà ni wọ́n ní ká máa ṣe gbogbo ẹ̀wọ̀n yìí ó máa ti lọ bọ́ọ̀dù ìyẹn iṣẹ́ tí àwa ń ṣe lọ́wọ́lọ́wọ́ àwọn tí a ti ṣe kẹ́yìn àwọn ilẹ̀ ti rí nínú àwọn fọ́nrán wa tí bá pàdé ní YouTube àti èyí tí ẹ ti wò nínú ọ̀rọ̀ tí à ń sọ yìí àkíyè púpọ̀ wípé ẹ kú ìfẹ́ ẹ̀yin tí ẹ gbọ́dọ̀ wa tí kò dọ́gba fún ẹjọ́ ẹ pè wá ẹ sọ bí tí a ti ṣiṣẹ́ a ó sì tọrọ àforíjì ní ọwọ́ yín ẹ ṣé o ó dàbọ̀. Please like and share and subscribe to our channel to see new video. Thank you.